kábíyèsí o kábíyèsí o àwọn pírẹsidẹ́ǹtì Republic of Benin ni wọ́n béèrè pé ǹjẹ́ Sunday Ìgbòho ṣé ọmọ dáadáa ni nílẹ̀ wa níbí yìí àbí kì í ṣọmọ dáadáa. Sunday Ìgbòho ọmọ dáadáa ni, kì í ṣọmọ burúkú rárá, torí gbogbo àwọn ọlọ́ba tá a wà nílẹ̀ Yorùbá yìí gbogbo àní sí àpọ́nlé fún. Àwa fi ọlọ́wà fi bẹ̀yìn Republic of Benin president ẹ̀dàkùn ẹ̀ máa fi àjẹ ẹ̀ bá tú sílẹ̀, torí kì í ṣe àrífẹ́sẹ́ nìkan kan, gbogbo wa ló sì láti ti mọ̀. Àwọn gómìnà gan-an gbogbo wọn ni wọ́n mọ̀ nípa gbogbo ìtì ń ṣe káàkiri. Kò yìí sì ṣe ìwọ́de jàǹdùkú dábàá yìí pé bóyá gbogbo ibi tí ń ṣe ìwọ́de yín pààyàn ń ṣe yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Bí àwọn ọmọ Yorùbá bá ṣe kúrò ní oko ẹrú náà ní ìjà fún un, tó sì jẹ́ kí gbogbo akágbárùkù tì í ni ká mọ̀ bí ó ṣe kó wa yọ lọ́wọ́ ìtì ń ṣe. Ọlọ́run bá láàánú kó bá wa dúró tì, Ọlọ́run bá kó wa dúró tì kó má fi àjẹ. Sunday Ìgbòho kì í ṣe ọmọ jákujàku, ọmọ dáadáa ni. So ẹ bá wa tú sílẹ̀, ẹ má fi àjẹ o. Àbẹ̀yìn ẹ̀yin president ẹ̀yin Benin Republic president iná là ń ṣe àdúrà yìí fún. Ẹ dákun ẹ bá wa tú sílẹ̀ o, ẹ má bá fi àjẹ. Sunday Ìgbòho ọmọ dáadáa ni o. Ọlọ́run bá láàánú kó bá wa ṣàánú rẹ̀, ẹ náà bá wa ṣàánú rẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá àwa ẹni Kwara gan ọmọ dáadáa ni lọ́dọ̀ tiwa, àkóyè rẹ̀ kéré. Ẹ dákun ẹ bá wa ṣe àánú rẹ̀, kẹ́ bá tú sílẹ̀, ẹ má fi àjẹ o. Ọlọ́run bá gbogbo ti ẹ̀yin náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wa kábíyèsí o, àkí yín o, ẹ dákun orúkọ yín kí gbogbo ayé ó mọ̀ nínú ìlú ìbẹ́ ṣe jẹ́. Orúkọ mi ní His Royal Highness Ọba Titus Suberu Ajibola, ọ̀kan nínú àwọn ọba ní Kwara State. Nípa ọ̀rọ̀ Sunday Ìgbòho, a fẹ́ kí ọba Benin ó bá wa dá sílẹ̀, kó má gbé fún Buhari. Èèyàn dáadáa ni, ohun tó ń ṣe yìí ó ti tó bí ọdún mẹ́ta tó ti fi lọ. Gbogbo àwa lọ́balọ́ba kò sẹ́ni tó lòdì sí i, kódà àwọn gómìnà gan ò lòdì sí i. tó o fẹ́ gbà wá lẹ̀ ni. Nítorí náà ẹ bá wa dá a sílẹ̀ kí ẹ má gbé fún Buhari o, nítorí pé wọ́n ó jẹ níyà ni, àṣìfẹ́ kan jẹ níyà. Ọmọ wa ni, ẹ dákun abẹ̀yìn lórúkọ Ọlọ́run alààyè, ẹ bá wa dá Sunday Ìgbòho sílẹ̀ o. Ọmọ dáadáa ni, a fẹ́ kó jìyà. Ìyà ń jẹ wá, àwa Yorùbá ìyà ń jẹ wá púpọ̀. Nítorí náà a fẹ́ kẹ́ dá sílẹ̀ o, a fẹ́ kán fìyà jẹ, torí pé ó fẹ́ gbà wá kúrò lẹ́yìn abẹ́ ẹrú ni. A ti ń ṣẹrú àwọn tòkè ti pẹ́, tó ó sì fẹ́ gbà wá lẹ̀ ni. Nítorí náà abẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ bá wa dá a sílẹ̀. Ọlọ́run yóò sì dá a sílẹ̀, yóò kò ní jẹ́ kó jìyà, a fẹ́ kó jìyà o. Nítorí náà abẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ má gbé fún president wa o, nítorí pé bá gbé fún ìyà náà fi jẹ́, a sì fẹ́ kó jìyà. Torí náà a fi orúkọ Ọlọ́run alààyè bẹ̀yìn, Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ o. Sunday Ìgbòho ọmọ dáadáa ni.